Adébọ̀dé. Kúnlé. Ojú èrè. Ó tó jọ mẹ́ta o. Kí ló wá ṣe ń gbòòrò ẹ̀dẹ̀? Wo mo wá sí skul mo wá òbẹ́ àwọn máa lẹ orúkọ mi ni o. Ṣé bó ti wọ skul láti jọ yìí? Mi ti wọ skul it's long story. Ok, báwa ni ṣé wọ́n ti wá lé orúkọ yẹn? Mi ti débẹ̀ mo sẹ́ ń lọ ní kọ́lọ́njẹ́ kan lẹ́ o. Ok, anyway ṣe mo lè rí nọ́mbà yàrá mi. Fóònù mi ti ní fóònù mi lo fóònù. Ó dájú jẹ́ kí n fún ẹ nọ́mbà tọ̀dọ̀ ni. O ṣe. 00 62 93 45 36. Ẹ sọ kó pè mí. Ok, o ṣe gan wọlé. Adébọ̀dé. Ó dàbọ̀. Adébọ̀dé. Ẹ bá mi kí wọ́n. Ó ga. Ṣeun o Ọlọ́run mo dúpẹ́ o. Ayé dẹ̀ máa bàjẹ́ pẹ̀lú oṣù tẹ̀ sí lò fún mi yálà yìí máa ṣe. Jésù ṣe o. Mo dúpẹ́ Ọlọ́run orúkọ mi jáde at last God. Sister ṣé bí àwọn orúkọ yín ni. Wọ́n ní bullshit làwọn people yìí paste bí ẹ̀rọ orúkọ mi. Kí ni orúkọ yín. Kẹ́mi Adékọ́lá. Under akínni. Accounting. Ìmú wa ò paste orúkọ mi. Ọ̀pọ̀sẹ̀ tó máa sọ̀rọ̀ sí yàn lé. Òun kọ́ lélẹ́yìí ni. Ẹ wo dáadáa ni ó ní nọ́mbà 63 Kẹ́mi Adékọ́lá. Ẹ ṣé we are very grateful. Kẹ́mi Adékọ́lá ẹ ṣé gan-an. Ẹ ti lọ ni. Mi ti lọ ni ẹ ṣe jẹ́ kí n drop yín because mo wá pẹ̀lú ride mi. Ok, ẹ máa gbé mi. Ẹ ṣé. Mo wà very grateful. Ẹ ṣé gan-an. Mo máa tọ́jú láti yẹ mọ orúkọ mi. Dada gbọ́ wọ́n sọ fún ọkùnrin. Ẹ wọlé náà. Kí ló ṣẹlẹ̀? Ṣé wà happy pẹ̀lú orúkọ yín ni? Mo wà happy pé mo rórúkọ mi ṣùgbọ́n ìgbà tí mo ro bí mo ṣe fi lé sí òun ló fà á tó jẹ́ kí inú mi ó bàjẹ́. Ó dẹ̀ wá ga o. Ṣé ti rí ìrònú ò solve the problem báyìí? Ẹ bá má ronú. The only help tí má lè ṣe as in the little help I can ma try láti render. Ṣé ti gbọ́? Ẹ wọlé ìtẹ̀já kúrò níbí báyìí náà ẹ má ronú. Ọ̀rọ̀ rẹ yé mi kò ti ṣoríire wọ́n ti gbà ọ́ pé kó wá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ rẹ ilé ẹ̀kọ́ gíga. Orí mi mo mà dúpẹ́ o ẹlẹ́dàá mi mo mà dúpẹ́ o ní ntọ́ ti lé tó o bá ọwọ́ ẹ̀ wá tẹ̀ báyìí. Mo dúpẹ́ ẹlẹ́dàá mi o mo dúpẹ́ olódùmarè o àmọ́ ó wá kù bí ó kù sí. Ìyá Kúnlé ó kù bí ó kù sí àbí ṣé ẹnu òfìfo àwọn ọdún nàmùnàmù. Ìwọ Ọlọ́run ẹlẹ́dàá mi ó bọ́ mo tẹ̀ tí ríru olè irú orí kí leléyìí gan-an tó bá jẹ́ rúbì mí nínú eléyìí ti ṣẹlẹ̀ wọ́n mọ jójójó wọ́n mọ yọ̀yọ̀yọ̀ ni wọ́n pàṣẹ jẹ gbogbo èèyàn mọ bá wọn yọ̀ tiwa ló délẹ̀ ibo láti rówó bá ìwọ lọ bó láti rówó ọ̀rọ̀ àṣejẹ lọ tó ń sọ àbí ntọ́mọ ó tiẹ̀ máa jẹ bó bá dọ̀hùn wọn ò pé wọn ó ràwé wọn ò pé wọn ó sanwó ògbélé níbo la ti fẹ́ rí gbogbo wọn. Màmí ẹ má ké mọ́ Ọlọ́run ọba ó ti ṣe ètò ẹnìkan fún mi tó lóun adó tì mí pé gbogbo tí n bá fẹ́ kún wọn máa ṣe fún mi. ọkọ wa mo bí
obìnrin ni inú skul náà mo ti pàdé ẹ̀ mo á ṣe orí kékeré kan fún mo ṣe ní pé gbogbo ohun tí bá fẹ́ kó máa ṣe fún mi. olóhùn ràn ọ́ lọ́wọ́. olóhùn máa ràn mí lọ́wọ́. mo ronú bá òun ó lẹ́yìn tọ́lọ́run rán sóníkálukú ń tà fi mọ̀ ọ́n sóore nu ẹni tá a ràn obìnrin sí àníran ọkùnrin sí ẹni tá a ràn àgbàlagbà sí àníran ọmọdé sí bọ́lá òun ó bá ràn yàn lọ́wọ́ bíi tí gbọ́lá rẹ̀ kalẹ̀ lọ́nà ara nu. ṣé iṣẹ́ tí ó ṣoore tán nísìn tí ó tún lóṣó tí o. mo ronú bẹ́ẹ̀ rárá ìyàkúnlé. nígbà tọ́lọ́run ti fi ọkùnrin èèyàn àdúrà láàmú fi ràn ọ́ lọ́wọ́ wípé kórì rẹ̀ wọ́n kọ ájò kórì rẹ̀ wọ́n kọ ẹ̀bẹ̀ àgbàdo bá ń ṣe fún ọ kó wọ́n mọ́ ètò kù táwọn ọmọ ti nu ìwọ̀nba táwa náà bá rí nígbà tó bá rí pé ọ̀ ń lọ àwa náà wà á wò. mami ebi ń pa mí. gàrí làwa náà mú lọ́sùn. mọ́ fún gàrí mu tẹ́bà fún kó gbé pa lọ ọbẹ̀ tó kù kaná kó fi jẹ́. bàbá kúnlé ọlọ́run má jẹ́ dojú tì mí sọ́bẹ̀ kù lé ní bẹ́ẹ̀ mo fún ní ìtókù lẹ́ẹ̀kan. lọ́ra ọkọ mi pẹ̀lẹ́. Kúnlé lílọ ló ń lọ yìí o rántí ọmọ ẹni tí wọ́n ṣe o kì í ṣe pé kọ́ ọdún nǹkan rẹ̀ mọ́ bẹ́ gànàgànà mọ́ ṣàfarawé o torí wọ́n ń bèèyàn bá ṣàfarawé ẹ̀tẹ́ nígbẹ̀yìn rẹ̀ ọ̀gbọ́n bí mọ́ kì í ṣe pé kọ́ ọdún nǹkan rẹ̀ mọ́ farawé àwọn ọmọ olówó ọmọ bó ṣe fi lé sí o àwa náà rèé àjù báyìí lọ o ní tá a sì rí fún ọ ní owó ìwọ̀nba tá a rí fún ọ kọ́ ọmọ sọ́nà ni o bẹ́ẹ̀ bá débi ẹ bá gbéra nǹkan jẹ bí ẹgbẹ́ rẹ bá náyè kan ìwọ náà dájì rẹ̀ torí èyí tá a fún ọ yìí ká tó rí mi fún ọ tí ilẹ̀ ó ta sí o ọ̀gbọ́n bí ṣùgbọ́n lágbára orí mi lágbára ẹlẹ́dàá mi àkàyege lọ́ọ̀kà báwọn ará iwájú ti kà á tí wọ́n yege tí wọ́n dọ̀lọ́lá tí wọ́n wá ń kọ́lé ńlá fún lé bàbá wọn lórí tí wọ́n rọkọ̀ fún bàbá wọn bí tiẹ̀ náà ó ti rí nù ọ̀kàrẹ̀. kárí ọkọ mi àkànjí wo dákun lágbára ọlọ́run ọgbọ́n ìmọ̀ òye ọlọ́run ọba mi ò fi jí kiri wá dákun rántí ọmú tó o mu rántí ijó ọ̀bí wá rántí ijó tí ìyá sunsun kó tó di pé o wáyé gbogbo ntẹ́mi àti bàbá rẹ bọ̀ sọ lẹ́yìn kò fi sọ́wọ́ òsì rẹ̀ ó fi jẹun o dákun ṣó ti gbọ́ ọkọ. ẹ ṣe mọ mi. Rọ́mọkẹ́. ṣé ń bẹ ilé bá. wà ilé. Rọ́mọkẹ́ o bọ́ àyìn ọjà yẹn kó wá bẹ́gbọ́n rẹ gbẹ́rù déjì kọ́. bá ẹ̀gbọ́n rẹ gbé ẹrù dé ibi tí ó ti wọkọ̀. kẹ́ni ojú ń ronú bá a gbẹ́rù àbẹ̀wò wa ni. bọ́ọ̀kọ̀ bá sì ti sí ni kọ́ ọmọ bọ̀ ńlé ọ̀rọ̀ gbọ́dọ̀ bá bẹ̀rù dé bẹ̀rẹ̀ ọ̀ gbọ́dọ̀ bá bẹ̀rù dé kankan bọ́ọ̀kọ̀ bá ti sí ni kọ́ ọmọ bọ̀ ńlé o kò sáàyè àti wípé ẹmọyalé ṣàfù ti ń dirun ni mo pẹ́ o mo fọlọ́hùn sin ọkọ mi àkànjí o ọkọ̀ bá ti sí ni kọ́ ọmọ bọ̀ ńlé ọmọ oníyẹ òmebi ṣe pé kọ́ wá rè yábì kan kí ǹlẹ́ o débi kí ojú ọmọ wa pọn. òkú ṣe mọ́ lọ ni orí nǹkan kárí ọkọ mi o bàbá ojú ń ro mí. ó dàbọ̀ ó. ó ti tán. báwo ni ṣáájú. Kunene, what's up? mo wà pa ẹ jọ ẹ bá mi rí Kẹ́mi. bọ́n mo rí Kẹ́mi lábẹ́ gímbẹ̀ ẹ̀ náà tó ń bá ọ̀gá ìsìnkàn ṣeré. lábẹ́ gímbẹ̀. bẹ́ẹ̀ mo ti rí láìpẹ́ yìí. ok ẹ ṣe ó dà. ẹ wà kí ló máa ṣe bọ̀bọ̀ yìí kó máa jọ pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ gbogbo ti ẹ̀rọ bí rẹ̀ rárá.